Without you people, I'm not sure we will be here today. If it's at any level, then we are yelling you. They did better what they did. And they should let's see what they did. We appreciate moral support, financial support. Hello, you do a gap with level lasso. Hello, you do a gap with logo. Hello, you do very well left with Ubuntu Bani. Chupopelu, to the Papa, that's the important Simolo. Along Bawa, that's your long Chabo. Àwọn ọmọ tí náà wá rí aláàánú nítorí pé ọ̀tọ̀ ni bàbá tó bí wa ọ̀tọ̀ ni màmá tó bí wa wọ́n bí wa lẹ́fẹ̀ẹ́ yìí kẹ́ máa tọ́jú àwa yẹn ìtọ́jú ilẹ̀ yọra wa I'm saying thank you so much may God bless you all ọlọ́run ọba abáńtún á reward yín abundantly by the grace of God iṣẹ́ yóò ní ìdíṣẹ́ o iṣẹ́ àdúpẹ́ o gbogbo àwọn tó ti donate tó ń lọ́ọ̀nì album nínú ọlọ́run bá wọn ní padà lẹ́yìn àpóyún ní gbẹ̀rù wọ́n lè tún bá yín dúpẹ́ fọlọ́run torí pé àárí yín pè ẹlòmíì tó máa pè ó máa kápá ni kò mọ̀ pé àánú ọlọ́run ni kí wọ́n rí òun pè àárí yín pè ẹ̀dẹ̀ dá lóhùn àwọn dúpẹ́ fọlọ́run fún yín àdẹ̀tún dúpẹ́ fọlọ́run fún ara wa náà pé bí àánú opportunity èyẹ láti demonstrate nǹkan tí wọ́n pè ní friendship pẹ̀lú yín láṣẹ lè pè yín wọ́n á fa náà. Kanalia ilalia mo inshallah barakallahu fiku now gbogbo wa la mo ko ta se bi nínú ẹjọ́ audience please ariwo tẹ́ ń pa ìpọ̀jù àbí kí ni appreciate gbogbo wa la mo ko tí à ń ṣe bí ní alẹ́ yìí à ń ṣe lunch green light àti welcome down sí Alhaji Muffy Adisa Sabaika London returning green light ti area entertainment service logistics tó bá wa lọ tọ́lọ́hún ní kó bá wa lọ́wọ́ sí nítorí pé ọlọ́hún ní sọ̀kalẹ̀ wà rẹ̀ dá lọ́wọ́ area entertainment ọlọ́hún olóbiṣẹ́ náà ó lè ń jẹ bàbá òun náà wọ́n àfààní náà nǹkan àlẹ́ ọ̀gá wa nìyẹn ọlọ́hún ní jẹ́ mọ́ ṣubú àmọ́ bí wọn lásìkò yìí ni ọlọ́run nípa àwọn èèyàn wọn náà we really appreciate you and what I'm doing now I'm not doing it for Sabaika only I'm not doing it for you I'm doing it for Fuji musicians as a whole any support I'm rendering any support at all that I'm rendering to any single Fuji artist I'm not doing it for the person alone I am doing it for the Fuji musicians as a whole ọlọ́run nípa àwọn èèyàn wọn. Now we are here because of Sabaika. This is album launch. Album launch. Say mama robo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ipe kí a ní copy album lọ́wọ́ by getting it one by one. Kí o tó ti kọ́ máa bẹ̀rẹ̀ sí kí lè ṣe kọ́ máa bẹ̀rẹ̀ sí kọ́ ni. Òṣìṣẹ́ gbogbo yín ọ̀la recognize wọ́n pè mí pé kí mi náà wá lunch náà gbogbo yín kọ́ni máa pè. Fún díẹ̀ yìí àwọn tá a pè tá a ní gbọ́ lunch kan bá bọ̀ yẹn nìkan kọ́ la invite síbi àtẹ̀ntà pè àtẹ̀ntì pè wọ́n torí ọlọ́run wọ́n torí àwa náà fúnra wọ́n torí wa wá sórí àwọn we want you to get the album one by one so ẹ bá mú àwọn hostesses àwọn tó máa bá wa tẹ bá ń ka iye tó máa ẹ ka iye tí wọ́n máa ṣe kí ni tó máa kó lọ tẹ bá mú lọ fún everybody lápá bí ẹ bá mú lọ fún ẹ ẹ̀ṣọ́ tó gbogbo ẹ̀ ni wọ́n gbé lọ kí nǹkan kan má dẹ̀ ṣe kí ni ó máa kó wọlé àwa afọlọ́run bẹ̀yìn àwọn bọ́ọ̀mù yìí tí akẹ́kọ̀ọ́ wá síwájú yìí ọlọ́run ní jẹ́ ká wọ́wọ́ tí o
ní wá owó tí o kò wá síbẹ̀ ṣe ni bí wọ́n ṣe lè ṣe. 1,000 ni kí wọ́n gbé fún everybody tó wà lórí kalẹ̀. Kọ́ rírẹ mú délé. Àwọn girls wa dà Sabaika. Àwọn princess dà. Báyìí tí ibẹ̀ Kibla. Your Excellency sir, Kibla. Ẹ jọ̀ọ́ kó tó di pé wọ́n gbé lọ ní 1,000 bó ṣe máa ń ṣe fún gbogbo àwọn artiste tí ẹ̀ náà kó lọ. Kí báyìí ti sọ̀rọ̀ níbẹ̀ mo mọ̀ ọ́. O ti fún wọn lára. All the photo musicians there should be ready for me because I'm going to call you. Excuse me. No, kò sí àtàwọn ìmọ̀. Gbogbo yín pálápátá ni mo sọ. Bẹ́ẹ̀ bá ní ẹ lọ ya 5,000 ẹ máa ra áfọ̀mù yìí bí Daisy àti Skipper Heads. Gbogbo ẹni tó kọ́ níbí àti Skipper Fuji tó bá bí ẹrẹ kó ní wọ́n Skipper Fuji lọ́la. Kò má bàa dá sí bẹ́ẹ̀ ni o ti ń gbọ́ sí ìdíwọ̀ international gbogbo yín bá pèsè bí ẹ̀dẹ̀ máa fún mi ní bàbá àdìkè lórí áfọ̀mù ẹ̀yẹ kankan. So kàdéyà bàbá mi kọ́ áfọ̀mù lọ́sọ̀tọ̀ àwọn tèmi. Bí ìfẹ́ kó rọ̀ fún ara 1,000 naira. Mélòó ló kó dání yẹn? 20. Bá ń gba 20 pé wa. Tó bá lè mú ẹ lọ, kó 20 pé wa fúnra rẹ̀. Ó bá ń bọ̀ mí sọ́kùn kò kọ́ bá. Wá ibo ló lọ, o máa bẹ̀rẹ̀ láti bí ní lẹ́yìn kọ̀ọ̀kan. Ẹni kejì dà tó máa bá a kó orí. Àti Luka Àyíká. Ẹ bá mi kà só pé ẹ má dánwọ́ pọ̀ má sí o. Ẹ má torí pé wá láti ilé iṣẹ́ wa o. 1,000. Kò yẹ kó jẹ́ pé 5,000 ní mìíràn yàrá rà torí bàbá sí ìgbòho àti Sabaika. Ó ti contribute yá. Àlàyé ṣọ́ọ́ tí kò kọ́ ìjẹ́ mi lówó. Mo gbọ́ jẹ́sìn. Ṣọ́ọ́ tí kò jẹ́ mi lówó. Ṣé ìta ló ń jẹ lọ́wọ́? Bọ̀bọ̀ blue light. Ẹ má wọlé. A máa ṣẹ́tù yẹn létà. Àwọn ìjọ tó ń ṣe lọ́n ṣiṣẹ́ òwe kò sanwó. Àgbo ẹ̀ ló fi yáwó. Iskibada. Chokwe. Valentino. Owó tuntun náà yí o. Àgbo ẹ̀ kọ́ ló fi dúró. Báwo ni wọ́n náà fi ti ẹgbẹ́ lẹ́nu? Wàhálà òpèkè. Bóyá kò ṣe. Àṣírí ẹ̀ tú. 5,000 ní ti bá mi ṣe business láti jọ rẹ̀. Ó yá àwọn ní ojú rà kó sí ilé máa. Ẹ bá mú kó sí fún. Ọ̀pẹ máa ló sọ bẹ́ẹ̀. Ẹ ara. Àkàṣọ wà mí. Another one. Ó yá. Nígbà ara méjì. Àkàṣọ àrògùn wá wà sá. Lásìmá ẹ̀kọ́. Bóyá ẹ ṣe. Òṣè. Káyé máa yá. Ṣé pé tẹ̀? Má jẹ́ káyé padà ní kí ló dán wò fún. Ṣé mọ́tò ìrà ló kàn lọ́rọ̀ rẹ̀? Káwọn ẹlẹ́gàn máa sọ pé ó kọjá ayé o. Pé kò ló wá sí kó lè kí ló ra lẹ̀ fún. Ọlọ́run o, gbogbo àníyàn mi tí mo bá ti dà. Alájí sí bàbá. Ó jẹ mí lówó sí ọ̀lẹ́ kan ṣókòó. Ó lè hàn jẹ mí lówó. Ṣẹ́rọ́ tí ọmọ ìjẹ mí lówó sẹ́. Wọ́n náà máa wẹ̀ ní wàá lọ́tọ̀ ọjọ́ lọ́sìn ẹ̀. Wàá gbàjọ mi. Tó bá ka mọ́ọ̀dì etí ẹ̀ kó lọ fún owó ẹ̀ lọ́wọ́ ẹ̀. Bóyá tọpẹ́ náà ti ká ọ̀gá ọlọ́pàá sọ bẹ́ẹ̀ wọ́n ní mẹ́wàá ló máa wọ́n ní méjì ló máa rà 10,000. Ọlọ́pàá wọn ó ṣe kó owó lọ́wọ́ yàn. Àgbàtà ń sọ̀rọ̀ ọmọ òun dèmi dúró wa. Máa ma ẹyọ ọmọ ìbẹ̀ kò tẹ̀. Bí o ti bí nìyà bí ní account number ní account number bóyá 10,000 naira. Ẹyin mú sídìí méjì wá. Ṣé wọ́n ló kó dání? Kó 10,000 wá. Àwọn alóore la pè ọ̀gá ló sọ bẹ́ẹ̀ mi kọ́ mo pè ní 10,000 méjì náà ní ọ̀rà 10. Ok arógun arógun mi 15 million. Mi kọ́ mo sọ ọ̀gá ló sọ ọ̀yá méjì dáadáa ẹ̀ dá mi dúró ọ̀yá alẹ́ eléyìí wà lè ṣe wáṣípà ọ̀gá ńlá ọ̀rọ̀ mu. Ọ̀gá ọlọ́pàá ló káwó. Ẹ̀ tí o bá ti sọ wọ́n máa rẹ̀ ṣe. Kò sí pé ọ̀yá. Ẹ jọ tó lọ́rẹ̀ àrẹ̀ sí mi. Má tó láti bẹ́ẹ̀ ní bọ́dù mọ́.
arógun kò ní tán bẹ́ẹ̀ a máa ṣe tiẹ̀ náà má wọlé ọkùn 500 kò pé méjì ló kù àwọn afọkànfà ó wà ní. mo ń fojú kà lọ ní tọ́pẹ́ náà sì ká ọtí fún wa lówó èwo ni kó máa Akaṣọ ìsìkìlá mo jìdá Akaṣọ rẹ̀. pẹ̀sẹ̀ tí ó wá wo tiẹ̀ dà àwọn àmì sẹ́ni sùkúrú àwọn ọmọdé ẹ̀mí ìbáyé sábàdà mi o ẹ̀fì yẹn lọ. Ó yọ kókó ìlú sọ̀rọ̀. ṣe èmi jẹ́ MC lórí iṣẹ́ sí olórin ní mi o kí wá ìwé ṣe jí ni Kí wá ní? gẹ́dà wọ́n ti lọ mú wa Akaṣọ lórí kíni jàdí lórí kíni lórí sisi ni kájọ lórí sisi ni lé tani Tọ́pẹ́ tí mo wá o. ẹ bá mi tẹ́lẹ̀ Owó Tọ́pẹ́ nìyẹn. wá ó tatọ́ ni kiri lọ bá kiri lọ Wà á tàtọ́ ni. ẹjọ ẹyẹ èèyàn mi ẹ̀rá sí ìtọ́ o bá dúpẹ́ lọ ẹjọ bá ti rà bá ẹjọ ẹ bá wà rà ẹjọ. ọmọ rẹ́rìn sí kọ́sítọ́mà rẹ́rìn sí kọ́sítọ́mà rẹ́rìn sí wọn kò tà á lè ju. bàjẹ́ káyé padà ní kí ló dánwò fún. o ti sanwó màá ti yẹ táyé máa ti ọmọ mi nìyẹn mo jẹ́rìí ẹ̀ bóyá ṣé mọ́tò ìlà lókàn lọ́rọ̀ ẹ̀. Aṣojú kíbílà gbogbo yé wa nìyẹn. àwọn alájà máa sọ pé ó kọjá ayé o wọn ni kò lówó àti kọ́lé kí ló ra alẹ́ fún. ẹyẹ tó táyé máa sì méjì ló rà 10,000 ló sọ ẹyẹ tó kọ fújì ọmọ mi lòun náà ṣe eléyìí tó pé báyìí. Musa talent Arẹ̀mọ kíbílà. jàmá lóbi yéé gbogbo ìjẹsà sùúrù rere lápapọ̀ àbúdá Jàmú Ànábì. jàmá lóbi Ìsìkìbàdà. ẹwà bọ́tà bí lẹ́nu oníjẹ má tà sẹ́yìn. jàmú ànábì tiẹ̀ pé jàmú ànábì gbogbo ìjẹsà àbúdá àwọn náà dì mú oníbàjẹ́. Ganiu fireman ọjọ́ mọ́lá tó ṣẹ́wó olùdí ṣe nìyẹn Ó jọ Fúlàní. ọtún bẹ́ẹ̀ kó ṣe ní dídán sáṣọ ẹ̀ ó ga o. Ẹjọ́ ológun. ọmọ ṣé kújì ni wọ́n yìí náà ń gbọ́ yìí. Jọ̀gbẹ́dọ́ là wà lẹ́ o. Olùdí ṣe. ìgbàgbé lọ́wọ́ ẹ máa mú sí di ẹ̀fọ́ ó ṣe o ajíkà ní òkè jíwá wàlí tí ọmọ mi náà òun náà wàlí tí ni ẹ o Ìsìkìbàdà. akọ́lá fọmọ lórí ó ṣe o ọlọ́run ní usa inú ẹgbẹ́ o Ìsìkìbà fẹ́ fi ṣe pé kúndà ló kẹ́yìn gbà. wa Musa da Musa talent. ti máa ń là ń kó Musa talent ni àrẹ̀mọ Monday to Monday lòun náà fi ń gbà olè ẹ̀pù ẹ̀ Ọmọ tó yá yìí. ó kù oṣù àti ọ̀túnṣe náà àwọn MC ó yá Ṣáwá. Yé pàpà. ó dàpọ̀ Gbogbo mariwo jẹ́ mi níwọ̀. ó ṣe ẹ́ Gbogbo mariwo jẹ́ mi níwọ̀. wàhálà sí ní ìdó ṣe ẹ́ àbò Gbogbo mariwo jẹ́ mi níwọ̀. àwọn ìgbà wọ́n tani mariwo tani mariwo Gbogbo mariwo jẹ́ mi níwọ̀. wọ́n àti tani mariwo nǹkan ò mọ mariwo ni o Àlàó ọ̀jẹ̀. màá sanwó lẹ́sẹ̀ ni ẹ̀yà àwọn MC tó wá bí ẹ bẹ̀rẹ̀ sí kó Olórí ni olórí òtítọ́. Olórí ni. ẹ̀yin olórí tẹ bá sàkó wọn bí ẹni kó sáyìn pamọ́ nìyẹn o. Àwọn olórí ni. Oya délé ní ìfàjì oya máa ń pa àfọ́dà. Olórí nìyẹn. Ẹ ṣe o ọlọ́wọ́ ajá ń kójú ṣe ti yín náà ẹ bá mi kà. Ìyá ẹ̀ta tó fẹ́. Tẹ́lẹ̀ gbogbo wọn àjọ wà ní. Oya gbà 5,000. Owó àìta ní transfer. Àwọn ọmọ gba owó káṣí lé ní transfer báwo àbí wọ́n yẹ lówó. Ọmọ ṣe entertainment oya 5,000. Green light láwọ̀, purple light ní nautical wọ̀. Ara ó ti di eré bọ̀ ni. Aṣọ tí wọ́n mú lọ́wọ́. Purple light ní ọlọ́run ṣe lọ́wọ́.
Àgbà yìí ṣé kẹta tí mẹ́rin tó ti gba títí ẹ̀. MCO ọ̀gá àgbà ni ẹ̀. Ó yẹ ká sọ fún gbogbo mẹ́rin ni. Kò sọ 20. Wá ọ̀gbẹ́ni Basikẹ́nìlà. Ọ̀yá èdè tẹ̀sí máa ṣe kí nìyẹn. Ọ̀nà ẹgbẹ́ ẹ̀jí o. Ó ti mọ̀ kọ́ ìsìnkàbà ọ̀gá àgbà ni ẹ̀jẹ̀ káwé lórí ló ti wá. Ẹyẹ kọrin ní lọrin ló ti wá. Ó tún máa padà sí lọrin lọ́la. 5,000 yàtọ̀ MCO green light. Èmi tí mo lọ opportunity àti lọ mo fúnra mi lọ ó ti rà ṣé ò ti rà. Òkè ṣókè tí kò bá pé ń bo nígbà o. Ẹ̀wà kí ló máa ń ṣe yẹn sí. Lídá padà. Kí lè fi hàn yín pé o tó tán ó dá padà. Mo kàn ti gba ẹgbowó ẹgbọjà yìí. Kò sí wàhálà. O tó tán. Ẹ ṣe ẹgbọjà yìí. ó ti ṣe o Basikẹ́nì ti ṣe oore o. Oore. Gbìngbẹ́ gbìngbẹ́ tí ó ti gbé tí kò bá gbé ní bá dáwọ́ yẹn padà. Gbogbo máa ń wo jẹ́ mi níwọ̀. Ṣé ìṣòwò dà pa ọmọ ìyókù wa? Yé pa. Yé pàtà. Ẹ bá mi káwé jáde ìwé ní ilé. O lè o mọ̀ pé owó ká mọ iye owó. 1,000 lásán kò ní yá nígbà kan fẹ́rẹ́ kó lé epo. Gbogbo àwọn managers wa dà. Oya Alhaji Ibrahim. Oya 5,000. IB code. 5,000. Má jẹ́ òpẹ́ o. Oya ẹ bá ń kú sáré o. 5,000. Gbàgbọ́gbà odi 20. Olóyè Alhaji Sáré ni. Oya kí bẹ̀rẹ̀ sí ká múlímúlí lọ́wọ́ ẹ̀ managers ní sá. Owó àwọn ẹ̀ mọ̀ tí kò lọ fún. Èyí managers yẹ ká bẹ̀rẹ̀ sí ká 50-50 lọ́wọ́ yìí lọ. Títà rèé. Sáyẹn mo jẹ́ rí ẹ̀. Ẹ̀gbọ́n máa mú wọlé. Olóyè dà. Oya ẹ̀kọ́ olóyè sí bí. Ọ̀kadà. Olóyè ẹ súnmọ́ bí. Ẹ má lọ mú fún ọ. Ẹ má mú fún olóyè. Ẹ jẹ́ kó olóyè súnmọ́ bí. Bí kò máa lọ tọ́lẹ́tù ọwọ́ àbáwo. Àjọkẹ́ o. Ẹ bá olóyè wa bí wa. Olóyè súnmọ́ bí wà bọ̀. Ẹni sùn. Àwọn ènìyàn wọn olóyè rẹ̀ ọ̀gá ṣá ẹ fún àwọn àṣù. Wúwo ìtàgé pẹ́ kọ̀ntrol ní ìfọ̀ṣẹ́ kọ̀ntrol ní gbà. Ẹ̀dá sáré ẹ̀sùnmọ́ bí ẹ fún àwọn àṣù. Alhaji Sáré olóyè ẹ̀sìn tó kọ́ mi olóyè ẹ̀ tó ní wàásù. Alhaji sọ ní Sabaika fún mi múrí Sabaika fún mi múrí. Ẹ̀dọ̀ ìjọba máa wọlé ọ̀gá pátá lélẹ̀ ìgbà ń bá wa sí. Sabaika fún mi múrí 20,000. Ẹ̀ẹ́dàgbà mo lé dà wá ẹ̀dẹ̀ ṣọ́ọ̀kù ẹ̀dá wá sóyè. Ọ̀gá ẹni sùúrù MC tó ń ṣe ti yóò. Ẹ̀rọ̀jẹ̀ ti ṣe MC straight punch ni straight punch MC straight punch ni. Olóyè yìí náà lóde ẹ̀dá ìwọ wọ́n èyí kí máikrófóònù pé wọ́n ti máa tẹnu lásán pé tó máa sáré bọ̀ ó wá máikrófóònù láìláì ó látọ̀ ẹ bá múrí ni wọ́n kàlọ́ ẹ̀mí ni múrí ni Saidi tó ní kí mi ṣe báyìí náà ẹ kó kó mú owó yìí ẹ ní ká. Ṣé múrí èlò rẹ̀ ọtí rẹ̀ ẹ fún wọn ní sí ìgbà mọ́. Ok ní iṣẹ́ ní ti mọ̀ ẹ̀ ẹ̀ lókù ẹ̀ ló ẹ̀ dà àṣìṣe.
Adisa ya ya famuri atamuri ah fekito famuri ma tewo cash na pe chakiruda chakiruda ata ya chakiruda yo ni pe mo leyin sin o te ba ti chakiruda ni pe mo oya kò sí lọ sínú ilé owó ẹ̀jẹ̀ ń tẹ àkáǹtì wọn fún wọn. oya dá. èmi kò 5,000. ẹ kó owó olóyè fún olóyè pátá ẹ bá ṣe bàbá àtọmọ gbèsè ní stéètì bí 50,000. ọmọ ìlú ṣe kó gbọ́dọ̀ pè é. àkànnà èmi ló wá fẹ́ fún bàbá ìgbàdàn sí ìlú àkàntì tó ní káàṣì. ẹ máa ń bójú mi jẹ tí bá bèrè owó lọ́wọ́ yẹn fún mi ṣéèfù ẹ fún mi o. o gbọ́ kí wọ́n pè é sáàkì gbàtọ́ jẹ́ pé bí o láti ṣe yàtọ̀ sí ti rí ní àwọn tó kù máa bí ọ̀yà mi pàṣẹ lọ wá ọ̀ sí bí ẹ máa bọ̀ bí no my pa confirm on me you are buying this you are buying this you are fún amúrí ẹ̀yọ̀ kan ló máa gbà. Múrí ni mo fún mi sísìn. Ta ló fẹ́ pè kó fún mi ní 20,000? Ó ní kọ́ tẹ̀sí ó yá máa tẹ̀lé ya mú wá ṣáàtì sísìn. Tẹ̀tí ní kíákíá. Ẹ̀wò mo lọ́lé o. On the record purpose, they know they be account ẹ wá sọlọ lè ti fún wa lọ àdúgbò ìpè ní ìfẹ́ sẹ ọdún ní àbọ̀ akọ̀ẹ́fà kó ká sí àwọn ọmọlẹ́yìn bàbá mi ò dáṣẹ kó gbà ẹ lọ àwọn abójú mi ẹsẹ fani kọjú fẹ ní dáṣọ ẹ wọn kíni oya aláṣẹ simple circles ètò ẹ̀ka bẹ́ẹ̀ ìwọ ló ń ta tíkẹ́ẹ̀tì owó yìí bíi 10 million 50 million 10 million oya ìwọ náà fún wa ní oya kò jẹ́ síta má jẹ́ ká lọ fà 100 ẹ̀fún sídìí. I'm not going to take it. I'm still at the order. Where? I did not order. Oh yeah, my shit like. Oh yeah, everyone. Yeah, my shit like. Torí pé bá alẹ́ náà tó ní. Ṣẹlọ́mọ̀ kéèké wọ́n ṣe bí akí àwọn àgbà wọ́n sì máa sọ̀rọ̀ àwọn àgbà wọn sọ̀rọ̀ bí òní múlẹ̀ tágbà bá sùn ní ìdájí lójúmọ́ bá mọ́ màláìkà wọ́n sọ ọ́ di bí ìyẹ̀wò ọmọdé ló ń ṣe ní àgbà kì í ṣe lọ èyí ò jọ̀gbọ́n bá ní gbọ́rọ̀ yìí ẹ̀wà
owó tó ń tẹ̀ náà. ilé ìtìlọ ẹbí ìfìdíjà ẹ máa wá tó báyìí. wọn náà kó má burú ẹ.